àsopá kì í jó bàtà bí onígègé ṣe lè dé táì. Ìkejì, àwa àtọwọn ọmọ adarí hurun a lè jọ ṣe. Ó yá nìṣó jẹ́ ká máa lọ. Ayé tí mo wà ṣèmí ló ń wí. Àpáta níyàwó ẹ ẹ̀yin kẹ́yìn ọkùnrin ni mò ń rí fásì bí ẹ̀yin yẹn o tó bá forí sọ àpáta ìyàwó ẹ yóò tún káyọ̀gá ni. Láti ìgbà tó ti bẹ̀rẹ̀ sí ní fún mi lọ́sẹ̀ bisabisa tí mo ti ń wẹ̀ tí mo dẹ̀ ń tẹpá mọ́ṣẹ́ láti ìgbà yẹn ni mo ti bẹ̀rẹ̀ sí ní méèkì ẹ̀ tó bẹ̀rẹ̀ sí ní ṣe ọmọ wo ni gbàgbé ọmọ ṣe mí. Ọmọ ọkọ mi lè pátá bó ṣe ń tọ́ bó ṣe ń pa gbogbo ẹ̀ ló máa kọ́ mi but èdè ló máa fi kọ́ mi o. Ìgbà tó máa ṣe fún mi sí ni pé master bedroom yẹn ẹ̀kọ́ mi wà ń bẹ̀ obìnrin kò mú mi lọ báyìí. Ṣé ẹni tó bá lówó nìkan sáwọn nìkan ni wọ́n gbọ́dọ̀ gbà lọ́la? Don't say that. The rich also cry. Àwọn nǹkan kan wà lọ́wọ́ tálákà bíi tiẹ̀ báyìí tí ò sí lọ́wọ́ olówó tó ń polówó lẹ́kún tí wọ́n fi ń ṣàyọyọ̀ wọ́n lọ ní bọ́dì lọ sóòrì ó rí pé alára kò mọ̀ yà ní ẹ́ ìwọ náà wo èmi. Ṣé compliment nìyẹn? Wo èmi sórí bọ́rùn mi ṣe gùn ó gùn bí ìgò magi. It is sign of poverty. Ní padà sẹ́sẹ̀ àárọ̀ wa ó di ẹsẹ̀ pé ẹsẹ̀ ọ̀sán ẹsẹ̀ àárọ̀ àti pátápátá sẹ́yìn nìyẹn. Ó ń béèrè lọ́wọ́ ìyàwó oṣù kẹfà pé bó ló ti rí oyún ṣé kò sí ilé ọkọ ni. Raymond, kò sí ìfún tó wà nínú òròmọ adìyẹ tiẹ̀ tí àwòdì òkété mi ò mọ̀. Ẹ̀kan náà mo ti mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wípé àjẹ́ ni ẹ. Stop that, Raymond! Lójú mi àjẹkẹ́. Mami. Èmi àjẹ́. Òròmọ adìyẹ rọ́mọdì ò máa wòdì ìyá ẹ̀ ló máa ṣá. Rárá mọ́ mi, ibi tá a bá ti sọ pé ó dàrọ̀ a kì í kí ni kálẹ̀ ń bẹ̀ mọ́. A ti wá gba gbogbo eré ajé ẹ̀ báyìí. Má sọ bẹ́ẹ̀ mọ́, ajé tó wà lára mi àbúbù tán ni. Yé ọbẹ̀. Meat seller. Kí ló dé tó fi gbé rẹ́kọ̀dù wọ̀ bí? Ọlẹ́bọ̀ làbàtà ọyọ̀ bẹ́ẹ̀ sọ̀rọ̀ fún mi ló mú. Ẹ ò pọ̀ sí ẹ máa ń sún mọ́ mi láàárọ̀ yìí nǹkan tó gbénú mi ju nǹkan tẹ́ ń lérò lọ o nǹkan tó. Bẹ́ẹ̀ rẹ̀ yọ̀ pé yìí wọ́n bá tẹ̀ wá bá yẹn yìí ò ń kọ̀ ẹ lélẹ̀ ní gbà fún I love you so much. Ogun ti dé nìyẹn mo sọ fún ẹ pé ogun dé ológun òde gbogbo dábàá ní a máa ṣàlàgbára tá a máa fi bàjá. Ẹsẹ̀ kò mí investigation mo ṣe káàkiri. Èbò ní rébọ́ lẹ́nu ọmọkùnrin burúkú yìí ẹ sáà mọ̀ ọ̀rọ̀ rẹ wo mọ́tò o. Mi ò níṣẹ́ kankan tí mò ń ṣe láyé mi òun àtàwọn ọmọ mi nìkan ni mò ń fi gbogbo ayé mi tọ́jú. Gbogbo nǹkan tó bá fẹ́ láyé ni máa ń ṣe fún wọn kí ló ń ṣe ẹ́ gan-an kí ló ń ṣe ẹ́ àjẹ́ ni ẹ́. Èmi ni mo bí. Àwọn sùnì láì èsì lélẹ́yìn ṣàìtọ́ ni. Àbílà ṣé life ló ń live tó ní ó make happy ó ń tẹ̀lé ọmọ títí ọmọ onírànú ọmọ tó ní kankan lódò. Josie! Listen! So nice, calm down. Tí n bá ti tẹ ẹran tán báyìí gbogbo géè mi ó ní mò ń fẹ́ kó lé lórí. Wọ́n kó wà kébì bẹ́ẹ̀ kó fún bó bá dé. Má.
ṣé wàá rí nǹkan kan jẹ. gbogbo question wo lẹ ń béèrè ṣe mo ti sọ fún yín pé kẹ́ máa lọ bẹ́ẹ̀ ṣe lọ́lẹ́ ṣe bọ̀ náà ẹ̀ mú nǹkan kan dání ẹ bá ti jẹ́ kí mi bọ́ síta máa lọ bá àwọn máma bó jẹ́ ráìsì agolo kan ni màá ti bẹ̀ wọ́n wá ti tà fún mi òun lẹ lọ́lẹ́ bọ̀ tẹ́ ẹ̀ mí. bí ẹ tó gbogbo àwọn kìnìún yẹn kò mọ́ mi lára ni a ti lọ sí ọ̀dọ̀ máma tó sọ sí a ti lọ sí ọ̀dọ̀ wọn tó ẹ̀mẹ́ta tá a ti gba nǹkan láwìn tá a ti yáwó lọ́wọ́ wọn kí tó wá padà lọ́sìn pé mo fẹ́ it's somehow. ẹ lọ jàre ta ló láìkì bí o ṣe ń tọrọ kò sẹ́nibọ̀dì tó láìkẹ̀ náà kò sẹ́ni tó láìkẹ̀ àmọ́ kí lèèyàn fẹ́ ṣe náà ṣé a máa wọra wa àní jẹun ni. wàhálà máa wà ìgbà ńkọ́ ṣé kò sí. ẹ jẹ́ má béèrè question kankan ó ti ń bí mi nú kẹfìrà yín ṣó ń jẹ. ṣó tí wọ́n ń bínú sí mi. ìṣe ní bínú bẹ́ẹ̀ mú kankan bọ̀ náà ẹ̀kan wá ń sọ̀rọ̀ ń bíbá ẹ̀ ṣé yẹn mo fẹ́ jẹ ni. mo ń wò pé mo ní bóyá 10 naira kan kí káṣíra pure water kó ṣe máa mú mi náà. ọlọ́run máa jẹ jí mi. ẹ jọ̀ọ́ ṣàánú mi ó tiẹ̀ ṣe iye kan kẹ́tì ẹ̀ fún mi ká lọ sanwó ilé yẹn gbogbo bó ṣe ń fìtì náà wá yìí kò jẹ́ kẹ́mi wá papọ̀ ṣẹ́ni tẹ́ bá tiẹ̀ lè fún wa lówó yẹn tèmi bá tiẹ̀ lè sanwó yẹn má dẹ̀ wá wáṣẹ́ mi ìṣekúnṣẹ́ tí mò ń ṣe ó jẹ́ kí n máa ṣàárù ní gbogbo ẹni máa ṣe ẹ jọ̀ọ́ má lè dáwó yín padà ẹ má jẹ́ kójú tí mi wá láì ti pọ̀jù ti pé mí lẹ́mi. ẹ wò àǹtí dára kì í ṣe pé èmi náà mi ò fẹ́ fún yín lówó yẹn ẹ ṣáà mọ̀ pé kì í ṣe pé èmi làjọ kàn bọ̀ ẹni tí àjọ kàn mo lè bá yín bá sọ̀rọ̀ tó bá ti fún mi lówó yẹn mo lè yá yín àmọ́ ṣá ẹ̀yin náà ẹ ti jẹ gbèsè pépèpé kan sílẹ̀ tó jẹ́ pé ẹ san. mo mọ̀ gbogbo ẹ̀ pátá ni màá dá padà tó bá tiẹ̀ ti rówó lé yẹn tán ká ti stable èèyàn lè jámá. kò sí wàhálà. ìjọ ṣe gan gbá wà ní kí n máa retí. tó bá ti tó bí ọ̀túnla kẹ́ wá gba owó yẹn. ẹ ṣé mú mi bá sí ẹ ṣé mo dúpẹ́ o ẹ ṣé gan ẹjọ́. sí wàhálà ẹ má wọlé. ó yẹ kí n máa lọ bọ̀ mọ́ ọmọ bóyá mo rí bí gàrí díẹ̀ kíkọ tiẹ̀ mú orin ẹ̀ ti pọ̀ jù. kò sí gàrí torí kọ́ọ̀pù kan tó wà lọ́wọ́ tèmi náà làwọn ọmọ tèmi náà máa mú. ok ẹ jẹ́ kí n dúró kóró yẹn lọ lórí ẹ̀ tara. ẹ tí ì lọ. èmi wọlé lọ ẹ ṣé mọ́ mi bá sí ó gbìyànjú ẹni ẹlẹ́ni. ẹ káàbọ̀. ó lédè ṣé ò sí. ẹ̀yin náà rí pé mo tètè dé. òun náà mò ń wò. gbogbo ẹ̀ kàn sún mi ni mo ro ọ̀rọ̀ owó lé wa mo rí pé ó máa tó dì o mi dẹ̀ nífẹ̀ẹ́ nǹkan tó tún máa wá embarrass wa mo ṣáà pé mọ́mí basit mo ṣáà pé mo ṣàlàyé everything fún wọn wọ́n bá mi sọ̀rọ̀ lọ́wọ́lọ́ ní credit àwọn tán kí n dẹ̀ pé wọ́n padà mi ní credit mo ṣe wò pé bóyá later máa pè wọ́n bóyá kẹ́yà mi fún yín kí n fi pè wọ́n kí n ṣàlàyé fún wọn bóyá lè help wa. ó sùn mí. ṣé ìwọ lè mú wọn ṣe pé. ta nìyẹn kó wọlé o. bẹ́ẹ̀ tí ẹni má wọlé. mi ò respect anybody. ilé ọmọ mi ni mímí kún òde lé mímí. ẹyin ní kéde alákìíní ẹyin nídìí àti dára yín láàmú rárá. àwọn ọmọ yín ni kẹ́ pè jáde nínú ilé kán wá pàdé grandma kán ní grandma o you are welcome ma àwọn ni mò ń retí. àmì ẹ ṣe wá ń ṣe báyìí ẹ ṣàmùpá àti ìbímọ wọn sọ̀rọ̀ báyìí mọ. ó dẹ̀ tún lè sọ yẹn jáde lẹ́nu ẹ̀ ojú òde tiẹ̀ mo ṣe mọ̀ pé ò ní tìjú ni àwọn tẹ̀jìjọ jẹ́gbẹ́ ti bímọ ìmí ti ń lọ́mọ ọmọ ojú kò kalẹ̀ ń bì báyìí ó dẹ̀ ń sọ ọ̀rọ̀ rúmù jáde lẹ́nu àbí wo ìyàwó jẹ́ kí n sọ fún ẹ tó bá rí wípé àsìkò yìí tí ìtò tí wọ́n fẹ́ bímọ jẹ́ kẹ́ni tó máa bímọ wọlé fọmọ tèmi àsìkò ń lọ àsìkò dẹ̀ dúró dẹni kankan irú rádaràda wo nìyẹn fúnra ara ìyàwó ẹ̀ ló kẹ́sẹ̀ òsì méjì wọnú ilé yìí wo mi dáadáa wo ojú mi dáadáa fi ọmọ mi lọ́rùn sílẹ̀ tó bá rí pé náà yín ò wọ̀ kó wá bí gbà lọ wo tó o bá fẹ́ kí àwọn tó bí ẹ kán fojú sunkún ẹ mo fọlọ́run bẹ̀ kó ẹrù ẹ kó jáde nínú ilé ọmọ mi kó jẹ́ kẹ́ni tó máa wọlé kó wọnú ilé torí lásìgbà tó ti wọlé ọmọ mi báyìí láyé ò ti nítumọ̀ mọ́ èmi tó gbádùn ayé ọmọ mi mọ́ kí ló dé kẹ́rù ẹ̀ kó bọ́ta bóde
Màmí ẹ yé sọ̀rọ̀ báyìí náà kò dá náà ṣẹ́yìn lọ síbi kan tó sọ pé òun ló ń ṣe mí ni. Ọlọ́run ló ń ṣọmọ. Ó tún ẹ̀sẹ́ni tó ń ṣe ẹ́ ẹnì kankan ò ṣe ẹ́ ìyàwó ẹlẹ́sìn òsì méjì tó gbé wọnú ilé òun ló ń darí ẹ̀ láàmú òun ni kó jáde. Mommy, everything will be okay. Time ni. Time láago mélòó nígbà tá a gbó bá ti lọ àbí bẹ́ẹ̀ kọ́ torí bí mo ṣe ń sọ̀rọ̀ òun ló fún mi lóhùn bí ṣe ń sọ̀rọ̀ òun ló fún mi lóhùn kò sí wàhálà. Ìkọ́nú èmi àti ẹ̀ ló máa mú nínú kó bóun àbí kó mẹ́mi ìyẹ́ ẹ̀ èyí tó bá lè. Mọ́mí ṣó ti wá lè tó báyìí níbí ní. Mọ́mí mi rárá. Mọ́mí náà wọ́n mi lò I'm really sorry. Aláìmísẹ́ ọmọ kan sẹ́ ládùúgbò ọ̀sẹ̀ ọkọ̀ lọ ń pàkólà ń tiẹ̀ lọ́wọ́ lọ ń yọjú kó gbà ṣe lè ti dọ́gba. ẹnu lọ́jà rí nǹkan tó máa rí ẹ sí nìyẹn ọmọ sẹ́ kan ní pẹ̀lẹ́ ọmọ tó mọmọ náà ọ̀dẹ̀ èdè. ṣé ọmọ tí wọ́n ń fún àti ẹ̀jẹ̀ tó ń yọjú ẹ̀ ṣé ó fẹ́ yọ sẹ́ẹ̀tì. ayé kò yé mi sẹ́ ọlọ́run. ìyá ẹ̀ ó ti ná gbà. ìyá ẹ̀ kàn lọ́rùn. ìyá ẹ̀ ó ná gbà. ó ní. bàbá yìí pọ̀ gan ọ̀gá kan 1 million student olórí tó ń darí plenty people bàbá àṣẹ tí mo sọ yín kó fẹ́ rí yín ni. àwọn olè ilé tó kó kíní wọlé pọpọ ṣìṣì tó kó tẹ̀ǹtẹ̀ wọlé làwọn kílẹ̀ bá wa ẹ̀sọ́ tẹnu yín ká gbọ́. ẹ jọ̀ọ́ mo fẹ́ rí wọn ni sà. ẹ rí wọn àwọn náà lè lé ìyẹ́sọ́ tẹnu yín ká gbọ́. ẹ jọ̀ọ́ sà mo fẹ́ kẹ́ bá mi gbowó lọ́wọ́ èèyàn kan ni. bẹ́ẹ̀ ni dákúnjàre pẹ̀lẹ́ alájọṣọmọlú. ẹ jọ̀ọ́ ìfẹ́ kẹ́ bá mi gbowó lọ́wọ́ èèyàn kan ni. ẹ sọ̀rọ̀ kẹ́nu yín dá. pẹ̀lẹ́ ọmọ tó mowó gbà pẹ̀lẹ́ ọmọ tó mowó náà pẹ̀lẹ́. aláyé sọ̀rọ̀ kí ló ṣẹlẹ̀ gangan. ẹ má bí ẹ wò mo fẹ́ kẹ́ bá mi gba owó lọ́wọ́ èèyàn kan ní ọ̀la owó yẹn mo fẹ́ ká pín ní 50-50. àgbẹ̀ ti yẹ wá aṣọ ya wèrè ni 50-50. wọ́n bá lọ ta lómi o. ẹ má bínú. ọmọ tó ń ṣe o. ṣé nọ́ọ̀mà jọ. aláyé sẹ́yìn kò gbọ́ fọmíṣọ̀kẹ́ tó wá yìí ṣé ọmọ náà sọ wípé ìbá yìí àgbo 60-40 ni. dúró náà kí ló ń tó rò pé 50-50 la máa pín àwọn yọ̀ o ṣàwọn tó gbé ṣáà fún ibà ṣé wọ́n sọ fún ẹ pé skẹ́skẹ́ làwa ni àbí àá jẹ àwọn ọmọ yín káàsù mọ̀kọ́ tó ń ṣe 50-50 ibà aláyẹ̀ sọ̀rọ̀ ọlọ́run. òkè nítorí ìwọ ló mú iṣẹ́ wa ló ṣe wá ń yàdà wá ń pín 50-50 láàgbé mo gbangba náà ni jẹ́ kó máa wọnú etí ẹ lọ 60-40 ṣé o gbọ́. ẹ bẹ́ẹ̀ ni sà. ó bẹ lára mu. ó tẹ́ mi lọ́rùn sí. ó yá tẹ̀lé lọ́gbà fọ́níṣọ̀. àlàyé máa múṣẹ́ tí ò wá ó kéde bímọ o. àwọn ó pọ̀. ẹ̀wọ̀ ẹgbà kẹ́yà lọ fi sanwó ilé yẹn ọ̀dọ̀ mọ́mì Básítì ni mo ti yáwó yẹn kẹwàá mo bá ṣe máa balance ara wa dáadáa ká lè mú ṣẹ́kùn yìí tá à ń ṣe yìí ó jẹ́ ká lọ máa gbàárù ni àwọn kóbìnrin yẹn fẹ́ràn wa ẹ má jẹ́ ká tẹ́ lọ́wọ́ ẹni tó fẹ́ràn wa. wọ́n máa ṣe gan-an bọ́ nǹkan tèmi wò ni pé gbogbo ìta ti yá àti ìdápadà ká má tún máa kó gbèsè mọ́ gbèsè. ó lójú ló rojú ṣàánú òun náà ṣàánú wa ni ṣé bí màá yẹn ṣe ń dì sọ́ọ̀bù wa tó ń pariwo lé wa lórí yẹn ló dà. yìí náà wà òkè tẹ ó ṣe gan. ta nìyẹn ẹ tètè ta nìyẹn tí ò kàn lè fún. àlàáfíà fún nílé yìí o. àlàáfíà fẹni tó ń bọ̀. ẹjọ kì í ṣe bíi. kì í ṣe bíi bẹ́ẹ̀ ṣe léwọ̀ ni kì í ṣe bíi. expect. ẹjọ torí Ọlọ́run mi ìfà tí rí wá sí bíbá yìí owó tẹ gbé wọlé ń sìn òun làwa wá gbà. ẹgbẹ́dẹ̀ ṣe wá dárúkọ owó yẹn kì í ṣe bíbá ṣẹ̀rí ara mi ò yá ìdẹ̀ kì í parọ́ in fact mi ti jẹun léde rárá ẹ jọ kó tó wọ́n kọ̀ọ̀kan àbúrò kọ̀ọ̀kan wọ́n ni. ẹ wo bí mo ṣe ń sọ̀rọ̀ ara mi ò yá àlówó kankan mi ìdẹ̀ tí ì jẹun.
bá a ṣe wá lóòótọ́ àbá tíjà wa báláyé mi ṣe sọ lẹ́ẹ̀kan owó yẹn là á need ẹ gbé jáde ká ṣe kíni ká gbà ká rẹ̀ máa lọ. èyí ìsàlàyé ṣorí ọwọ́ tó kọ́kọ́ tí ìbá aṣọ yẹn ìyẹn ni kọ́kọ́ bá mi yọ. wọ́n kan lọ́pàá ni wọ́n kan lápá ni. ọwọ́ ń dùn ún. àlàyé. ẹjọ́. owó. change lásán náà ni ẹjọ́ ẹ ṣàánú mi ẹjọ́. kí ló ṣẹlẹ̀? ẹjọ́. òyìnbó ló nínú àwọn ti small so eléyìí gan ó ṣe kankan. àbí náà. àwọn ọmọ ló máa lẹ̀ ẹjọ́ ẹ ṣàánú owó. ilẹ̀. wọ́n ti fẹ́ yí o wọ́n ti fẹ́ yí o. owó yìí kẹ pàrọ̀ àìtí ìlọ jìnnà o. Yes sir. a ṣe ń padà bọ̀. Yes sir. ẹ má di ẹ rárá omi ọ̀bọ̀ yìí rí. ẹ tẹ̀ lè mọ̀ wá. Yes sir. ẹ má jẹ́ kí kinní dúdú yẹn dùn o ẹ má jẹ́ kí kinní dúdú yẹn dùn o dọ̀rọ̀ tó yẹ pẹ̀jẹ́ kan yẹn. aláwọ̀ ni àjẹ́. ọmọ bá wọn jà ní ọkùnrin. mo try mo kọ́ wọn bá aṣọ irú wa láwọn lélẹ́yìn. ẹ jẹ́ mi pẹ́ ẹ̀bẹ̀ jí nǹkan nù ẹ̀rù wọn ṣe ẹ̀bẹ̀ òṣùwọ̀n nọ́mbẹ̀ ẹ̀bẹ̀ wèrè wọn nọ́mbẹ̀ tẹ́tẹ̀ mu ẹ̀bẹ̀ àwọn lórí burúkú tí ẹ̀ tún pọ̀ wọn náà ṣe kíákíá rẹ kí ló dé kí ló ṣe ẹ gangan táyé ẹ fi fọ́ ayé ẹ ó wà lókè ó wá bọ́ ó wá fọ́ ṣẹ́bi tèmi ni ìwọ ìyá ń jẹ́ ògbọ́mọ wo bọ́mọ ṣe rí ìwọ ò ń dá ọmọ yìí lò mọ́nú lẹ́ńbì náà ó rẹ̀ jẹ́ gbèsè ẹ̀yin akúṣẹ̀ kí ni wèrè abẹ́yìn ṣe máa ń dìde olóṣù báyìí náà ó lè ń nà ọmọ yìí náà eléyìí náà dẹ̀ dúró ẹlẹ́yà síbẹ̀ wọ́n fi yà jẹ́ nígbà tó obìnrin kan ò nírònú àwọn obìnrin wọn ò nírònú kọ́bọ̀ àwa rè eléré kí n kàn fi síbí ọdún mẹ́rin mo lè má béèrè iye tó ń gbà bí. ẹjọ́ ẹ má tilẹ̀kùn ẹjọ́ ọ̀gá landlord náà ẹ ti tilẹ̀kùn yẹn ẹjọ́. kí n tiẹ̀ ilẹ̀kùn tó ń wò yìí ní gbogbo síìtì ta ló lórí ilẹ̀kùn ìfúnlẹ̀. ẹ kọ fún wa ń gbà díẹ̀ sí. mo ní test tó bá mọ̀ wo ibi tí ní tàdọ̀ mi wá wẹ́rù tó wà ń bì wẹ́rù ọwọ́ àwọn wèrè kan bíi ti náà ni mo ti gbà. ẹ ṣàṣàánú wa ẹjọ́. so ọlọ́run wa bẹ́ẹ̀ ṣe ẹ ní nǹkan kan ju polybag táwọn ọmọ yẹn kó bọ́ta lọ so follow your luggage move. jọ́sà ẹ fún one time mẹ́jọ a máa wúwo yín san. jọ on one condition tó bá dé lè ṣe kò sí problem àwa máa help ṣòro ẹ ọlọ́run dá wa sáyé ká help ṣé o lè fohùn dì. ìyàwó lé ní mísà. ìyàwó mi ni. mo mọ̀. mo máa lè fi di kò jù bẹ́ẹ̀ lọ. ṣé o lè fi di. alágbára gbá ìyàwó ọ lẹ́nu àdìbáwò. kó bí ọ̀rọ̀ kó ṣe àwọn olóṣèlú àkóṣe kẹrẹ pàṣẹ fún ìyàwó ológo máa gún in lábẹ́rẹ́ ajá. yẹ́sà. Màámi ẹ̀ ṣe wá ṣe báyìí ṣe bí mo explain fún yín a ní issues pẹ̀lú landlord ló dẹrù wá síta a lè nírú yín báyìí ká máa wábi tá a máa dúró sí torí ẹ̀ náà la ṣe wá me and my wife. inú ilé èbó lẹ fẹ́ wọ̀ inú ilé èbó bí landlord yín bá lé yín síta ẹ̀yin lẹ́mọ̀ ń tẹ́fà èmi ò lè gba bad luck kankan láyè kó wọnú ilé yìí ó kò kí jẹ́ ti bàbá tọmọ kó má làálàá kó ní kálukú gbalé àwọn tó ń lọ ìwọ ti wálé àmì tí mo ní ẹni ẹ̀ káwọn náà gbalé àwọn tó ní wọ́n lọ àbí wọn rí ilé àwọn tó ní wọ́n wọ̀ ni. Mami, she's my wife ìyàwó mi ni. ìwọ ni o máa fọwọ́ júwe torí pé mi ò ríran mi ò mọ̀ pé òun ni bó bá jọ̀hún kò láwọn ẹbí tó lè lọ ọ̀dọ̀ wọn ni kí ni tèmi èmi ò lè gbọ́ mi lè máa bọ̀wọ̀ kí tún máa bọ̀hún o kí máa bọ́kọ kí tún máa bọ́yàwó ọlọ́wọ́ jẹ́ ṣòwò ṣọ́ọ̀tì láyé mi. Mami báwo lèmi á ṣe wá wọlé tí màá fi ìyàwó mi lé àjọ máa wọlé nàbẹ́ òun lẹ́ṣẹ̀ wá sọ̀rọ̀. ẹ lè wọ bí òṣèbí tẹ lè wọ ẹ lè jọ wọ bí tó bá rí pé kò tẹ́ lọ́rùn ẹjọ́ tún kẹ́rù lọ ẹ bọ́ sọ́nà. Má worry, I'll find my way. Mọ́mí ò mí nẹ o mọ̀ pé màmí ò mí nẹ màmí ó ti ń lọ o. a ní ẹjọ́ lọ bẹ bá rí pé kò tẹ́ lọ́rùn. Màmí èmi ò fi lè fi tèmi lẹ o. ẹ má fi ilẹ̀ kájà tẹ́ẹ̀nì yìí ẹgbẹ́ rà á ó di ilé àwọn ibi tẹ́ bá fẹ́ lọ ibi tó bá wù yín kẹ́ lọ sọ́ọ̀dù sí ọkàn mi tó bá náà ní gbọ́ tèmi ẹ̀mí náà ní gbà tí àfi tó bá gbọ́ tèmi kájà fọ́ yín rìn dànù ebo láwọn tóbi kò láwọn tóbi ni wọ́n fẹ́ wọnú ilé inú ilé ibo ni wọ́n wọnú ilé èmi ò ń ṣe níyà kí máa máa bọ́ ọmọ kí tún máa bọ́kọ kí máa bọ́yàwó nínú ilé yìí lórí kíni ẹ mú wá kẹwàá máa tún máa gbà ẹ̀yin níṣẹ́ bá lára mu kò bẹ́ẹ̀ mi lára mu lọ́ọ́ bá jẹ́ ń rí yà. oṣù jẹ́ nìyẹn
This is a serious matter. Going from one place to the other, ìyà yẹn pọ̀, gbogbo gbàgán láti jẹ tán. Àti yáwó ń bí àti yáwó lọ́hùn. Ìgbà tó wá fẹ́ yíwọ́ làwọn ní pé bí a ká sáwá báyìí, kò síbi tá àti ìdè o. But it's alright, it's okay. Ọ̀rọ̀ tó ń sọ yìí ń bí mi nínú. How could you? O ní ọ̀rẹ́ níbí báyìí. Gbogbo problem yìí dẹ̀ ń ṣẹlẹ̀ sí ẹ láti jọjọ́ and you couldn't call me. Tó ń wò náà ni gbogbo àwọn everybody wọ́n ti sọ wá di. Kálukú náà ló ní problem ẹ̀ pé ká má tún máa gbé bùkátà tí wọ́n wá bá ní. Àmọ́ àlè cope mọ́. It is beyond what we can manage. It's alright, ìyàwó mi jọ̀ọ́ má sunkún mọ́ ọjọ́ torí Ọlọ́run. Òun ló fa gbogbo eléyìí. Kò ṣe fault wa at all. Mo fẹ́ kẹ́ mọ̀ wípé gbogbo wàhálà yín àti ìdààmú yín ó ti dópin láti ẹni lọ. Ẹ ṣé. Má stress ara ẹ because mo nígbàgbọ́ wípé kò sí nǹkan tí Ọlọ́run ṣe tì. So for now, ẹ ṣì wà níbí báyìí náà. Okay? It's okay. Má sunkún jọ̀ọ́ torí Ọlọ́run, má sunkún. It's okay. It's alright. Ìyàwó mi, ìwọ ti jọ̀ọ́ bá mi ṣe nǹkan tó máa jẹ fún kíákíá. Ọ̀rẹ́, dé n tó ṣe ikú díẹ̀ káàtó. Èmi náà wo ni torí gbogbo wàhálà yẹn pọ̀ ká má tún gbé gbogbo bọ́dì tiwa ká tún àgbélé ẹ lórí. But I mean, we've been friends for so long. Wàá pè mí, wàá sọ nǹkan tó bá ṣẹlẹ̀ fún mi, then we know what to do. But tí nǹkan wá ń get worse every day ló ṣe wá mọ̀nà dọ́ mi. Mo láti fẹ́ bẹ̀rẹ̀ báyìí, mo láti fẹ́ mọ̀. La ṣe ń wò pé a máa lè manage but ìgbà tó fẹ́ yíwọ́ ṣe ni pé ká máa bọ̀ ń bì. Kò dẹ̀ ṣe gan, I really appreciate you. Kò sí wàhálà. God is in control. Feel at home, okay? Baby. Mo ti mọ̀ lọ sí guest room. Okay, ó ṣe. Kí ló ṣe? Kí ló lọ́rọ̀? Nothing. I'm okay. You or anything? Don't bother. So, what they sọ fún mi? Say that. Ọ̀rọ̀ tí mi àti body jọ sọ. Wọ́n ló ń bother mi. Wọ́n fún mi ní headache. Like I'm trying to think about one or two things and get things right. Sọ fún mi now. Say that. Ọ̀rọ̀ ọkùnrin sọ́kùnrin mi. Okay, sọ́kùnrin. Exactly my point. Okay, but Uncle Body ti change gan. Body ti change. Ó dẹ̀ wà lára àwọn ọ̀rọ̀ tí mi àti ẹ̀ sọ lẹ́nu. But for now, ọ̀dọ̀ wa ló máa wà. Ibi báyìí. Anyway, kò yẹ kí ẹ jẹ́ ìṣù. So, kò tó rò. You can't understand. Kò sí problem. Yeah, let's go to bed. Dara. Ọ̀rẹ́, how far? Ṣé ibi ló wà ni? Mo ti pè látàárọ̀. Mo wà ń bíbà mo ń gbatẹ́gùn. Gbatẹ́gùn. Wàá padà wá ṣe yẹn later. Ọmọ ṣẹlẹ̀. Ló bá mi gẹ́ẹ̀tì kankan ní junction yẹn. Wàá ra rodo. Okay. Àlùbọ́sà. Okay. Ṣọ̀mbọ̀. Okay. Àwọn ata kúkú. Cameroon pepper ni o, kì í ṣe ti àbùkí o. Cameroon pepper. Okay. Wọ́n mi nífẹ̀ẹ́ kó pẹ́ o, kó wọ́n time ọwọ́ ẹ̀ sísìn. Okay. Tó bá kú bí 500, o lè bá mi fi ra ìrèké táwọn àbùkí máa ń tì káàkiri. Ìrèké lálẹ́. Kí ló dé wàá rí náà? Okay, okay. Ṣé rodo yẹn kó pọ̀ jù? Ó pọ̀ dáadáa. Okay, okay. All right, ó ṣe. Mo ń bọ̀. Okay. Ilé tí ṣùkú máa pẹ́ o. Ó ṣe gan.
Babe, you're so funny, you know. So what's up? She won't go to the official relationship. Gbogbo ẹni ló ṣe. Ló ṣe. Really? What's up there? Kí lè fẹ́ sọ̀rọ̀ kan fún ẹ? Kí ni? Jigbo fẹ́ mú bí mi. Kí ló ṣe? Àwọn fún mi fẹ́ sọ. Ọ̀rọ̀ aago tí mo wà. What about that? Ọkùnrin sọ fún mi tó máa bẹ̀rẹ̀. Ẹni tó máa bẹ̀rẹ̀. Dára. Do you know what you're saying? Why now, baby? Why do she must sort of Okay. Kí ló fún ẹ ní assurance wípé Dara ló mú aago ẹ? Ṣé wọ́n mọ̀ pé nǹkan tí máa ti wọ̀ ní Dara máa heavy ni? Really? Yes, no. Tí n bá wọ aṣọ, á lè lò ní mo rà, òun láìkẹ́. Tí n bá wọ aago, á lè lò ní mo rà, òun láìkẹ́. Ṣé ẹ̀gbọ́n kò tó kí n suspect Dara pé mo máa gùn? Ga. Ẹ̀yin obìnrin ó máa ga fún yín o. Ó ga fún yín o. Come on, baby. You shouldn't talk like that. Yeah. You shouldn't talk like that because, okay. Is it because the people people in the problem? When below the wa, we should feel the Dara or what? You don't say that. Don't tell me that. No, you don't say that. Because now listen. Nǹkan tó sọ yìí tó wà láàrin mi àti ẹ̀ mi ò gbọ́dọ̀ gbọ́ níta ó ò dé gbọ́dọ̀ sọ fún anybody. I mean nobody tó gbọ́dọ̀ gbọ́ sọ́rọ̀ ẹ̀ because tí ìyàwó ẹ̀ bá gbọ́ tí Dara bá gbọ́ àbí tó rẹ̀ mi gangan fúnra rẹ̀ bá gbọ́ ó lè fa wàhálà ó lè tú friendship wa and I don't want that to happen. Dara ló máa gùn mí tó bá wẹ̀ kó gbọ́ tó bá dẹ̀ kó má gbà èmi sọ tí mi fún ẹ Dara ló máa gùn mí. Mi lè gbà ọ̀rọ̀ bẹ́ẹ̀ báwo ló ṣe máa fi lọ àwọn guest mi for what? Why are you doing like that now? Ló ń ta gan pápá tẹ̀ wá nígbè kí ra mi fún ẹ ó ṣe mo máa sọ fún wọn pé wà máa sọ fún mi pé dáadáa ló máa gbọ́ ẹ. Torí pé àwọn pípín ní problem ó ń gbé lọ́dọ̀ wa ló ṣe fún ẹ lọ́dá sí ti láti máa fọ́ lè lọ. Kó dáná you don't think like this, come on. Babe, sweetheart, come on now, ṣé torí ẹ lè ṣe wá ń bínú sí mi? Jọ̀dọ̀rí Ọlọ́run, má fi yẹn bà gbogbo múùdù tó nǹkan tó ń ṣẹlẹ̀, má fi yẹn bàjẹ́ o. I'm not gonna allow that, ó ti bàjẹ́ already, but I will bring it back. Because you know what I'm talking about. Come on, turn here. The body of our game, move on, ẹlẹ́gbẹ̀gbẹ̀. Ìyá mi mú ẹlẹ́gbẹ̀gbẹ̀. Wọ́n sọ nǹkan fún ẹlẹ́jọ́ rẹ̀ ọ̀gá lọ́jọ́. Ikọ́ tí bẹ́ẹ̀ fi rẹ̀ báwo? Ṣé ti rí? Ọwọ́ àmì. Dáàrí. Ṣé ti pé Dáàrí ló wà bẹ̀? Dáàrí ló jí mi lágbo tí mo wà láti jọ. Ṣé ti rí? Are you serious? Ṣé Dára ń jalè? Dára ń jalè. Dára. Bọ̀dé wá ní ìgbà ìmọ̀ ń pè ẹ́. Bọ̀dé, please come, please. Alpha. Kí ṣe? Bọ̀dé. Ọ̀rọ̀ tí mo fẹ́ bá ẹ sọ òpó rárá. Ṣé o gbọ́ mi? Èmi ò mọ̀ pé ìyàwó ẹ̀ ń jalè. Ìyàwó ẹ̀ dára. Mi ò mọ̀ pé ó lè rí. Ìyàwó mi sọ fún mi, ó sọ fún mi pé mú òun lágo, ó jí òun lágo. Mo ní irọ́ ni kò jẹ́ jẹ́bẹ̀ kò pọ̀ sí mi. Nígbà tó gbọdọ̀ dá àárín èmi àti ọ̀rẹ́ mi rú. Èmi ò mọ̀ pé confirmation wà. Gbà òun lélẹ̀, fídíò lélẹ̀, gbòó fúnra ara ẹ̀. Ibi tí ìyàwó ẹ̀ ti ń yọ kẹ́lẹ́kẹ́lẹ́ lọ mú aago ìyàwó mi. Ṣé ìṣẹ́ àtìyà náà ló mú ìtótó yìí? Ṣé ìṣẹ́ àtìyà ló mú ìtótó yìí? Bá a mú. Gbà.
I think there's a mix-up somewhere. Ìyàwó mi ò lè ṣe irú nǹkan bẹ́ẹ̀ sí. Èmi ò mọ̀ pé àjẹyìn débi wípé ẹ máa lọ máa jí nǹkan ní nǹkan máa jí aago alágo níbi ilé ẹni tó gbà yín sílé. Ẹni ò mọ̀ pé lè yín. Tẹ́mi bá mọ̀ pé lè yín ni ò ní gbà yín sílé at all in the first place. Jẹ́ ká sort kìíní yìí. Let's talk man to man. That is not my wife. It's not possible. Madam ẹ bá mi bá ọkùnrin sọ̀rọ̀ náà. Kí ló ṣẹlẹ̀? Daniel, mo ń bọ̀ wọ̀nyí ṣé ò sí kankan. Ẹ jọ̀ọ́ madam torí Ọlọ́run mo fi bẹ̀ yín. Ọ̀rọ̀ tó wà nílẹ̀ ẹ má dá sí rárá. Ẹ má dá sí. Ẹ ti gbọ́ mi ò pè yín sí o. Èmi ò mọ̀ pé lè bí wọ̀. Ọ̀rọ̀ yìí a lè sort out now. Kí ni there's a mix up. Ó lè jẹ́ bóyá wọ́n gbé picture àbí nǹkan kan. Ìyàwó mi ò ń jalè wọ́n náà mọ̀. Kò sí nǹkan kan jọ. Ok, sórí ọ̀rọ̀ tí mo fẹ́ bá ẹ sọ pọ̀ o. Mo ti sọ díẹ̀ lẹ́yìn tó kù wọn á fẹ́ sọ ẹ̀. Mo fẹ́ kẹ́ kú ẹrù yín kẹ́ bọ́tà kúrò nínú ilé nítorí wípé ooru yín ó mú mi nínú ilé yìí. Ṣé ti gbọ́? Torí mi ò lè jẹ́ kẹ́ wá kólé tán mọ́ mi lórí tó bá yáǹsì ẹ̀ máa yọ náà ẹ̀ lọ́ta. Bíbí ṣó ń bá wọn rojọ́ ni. Báwo lè bá wọn rojọ́ kankan mọ́? Kọ́kọ́ ẹrù wọn kan máa lọ. Ẹ tí ni wọ́n lọ ọ̀rẹ́ dìkẹ́ máa lọ. Àbí kí lẹ tún dúró ṣe? Fèyí. Mọ́ àti Fèyí mi kankan. Ọlọ́run bá gbé. But oh mommy now, you know I cannot do such. You know. Madam mi ò fẹ́ rí yín fi hàn. Mi ò fẹ́ dọ̀tí yín. So ó máa bẹ́tà kẹ́ dákẹ́ ẹnu yín yẹn. Ṣé ti gbọ́? Èmi ò mọ̀ kó lè rí yín. Èmi ò fẹ́ jalè. Mo ò fẹ́ rí eléyìí òfin báyìí yín ṣe yín lára aráyé ìbàjẹ́ tó tó èmi ọmọ. Nígbà tá ìdí mi mọ̀ páyé yín bàjẹ́ mo gbà yín sílé pé kí lè máa tọ́jú yín kí máa ṣàánú fún yín. Ẹ tún wá fẹ́ bá tèmi náà jẹ́ fẹ́ sọ mí di dàbí kò possible. Bọ̀dé. Ṣorí kó tó bà ayé mi jẹ́ débi tó bá yí ara ẹ jẹ́ dé. Ṣùgbọ́n ayé ẹ ti dín pẹ̀tà báyìí. Ayé ẹ ti dín iye ẹja dídín. O ti understand? I beg you in the name of God, leave my house now. I mean right now. I mean now! Now! Bẹ́ẹ̀ bá jáde nísìn, èmi á jáde fún yín. Tí bá wá padà dé, tí bá bá yín nílé, wọ́n á sun yín ládùúgbò yìí. Ọ̀rẹ́ kò rí bẹ́ẹ̀ ìyàwó mi ò lè jalè. Ẹ bá wa bẹ̀ wọ́n. A ní kẹ́ máa lọ sẹ́, ẹ ti ń dorí mu wa already. Bọ̀dé, ẹ sì ti dé báyìí. Bọ̀dé. Ṣé ẹ tí ì lọ? Ẹ tún dúró. Jọba mi bẹ̀ wọ́n, bá mi bọ́kú dání. Bọ́tà ti bẹ̀ wọ́n tí wọ́n wá gbọ́ńkọ́. Ṣé ẹ tí ì lọ ni? Òrèǹtẹ̀ o, a lè máa lówó lọ́wọ́ o, ṣùgbọ́n alálàáfíà a lè máa nílé lórí o, ayé wa dùn bí oyin. Òrèǹtẹ̀ no dey complain o, ẹ bá mi kí òrèǹtẹ̀ o. Hello, Mr. Man. What are you doing here? Mo ń fọṣọ ni. Ẹ mo rí ẹ pò ń fọṣọ. Kí ló gbé dé territory àbí wọ́n ló ní territory tó wà yìí? Ẹ jọ̀ọ́ ẹ má bínú sá. Nǹkan tí mo ń bí ẹni kò dá mi lóhùn. Ẹ má bínú àwọn náà mọ̀ manage. O manage mi báyìí. O manage mi báyìí. Ẹ báwo lẹ́yìn èèyàn ṣe máa ń ṣe báyìí ná? Wọ́n sọ fún mi mo dẹ̀ sì bá bẹ́ẹ̀ náà. Wọ́n láwọn èèyàn kan wà ní abandon project mi bí báyìí tẹ́ ń gbé bẹ́ẹ̀. Kí ló dé tó wá sí bí báyìí tó ń gbé bí tí o ò gba permission? Ṣé o mọ nǹkan tó mú mi abandon bí báyìí ni? What are you doing here, my friend? Ṣé o fẹ́ kí n pọlọ́pàá kí n fi wá ilé ẹgbẹ́ ìdíbí báyìí? Ẹ má bínú akọ manage ni kì í ṣẹjọ́ àwa náà. Sorry o, ta ni o? Èmi ni ìyàwó wọn sà. Ìyàwó mi ni sà. Ìyàwó ẹ̀ rẹ̀? Sorry o, with this condition, àbí oyún kọ́ ni mò ń wò náà yìí? Oh my God. Báwo lẹ́yìn èèyàn ṣe máa ń risk life ara yín báyìí torí Ọlọ́run? Kí Ọlọ́run máa jẹ́ ká ara ìdá. Ẹ wo bí tẹ wáyé sí kéjì kan wọlé kó dẹ̀ lọ ṣọ́ yín bábábábá kí lẹ máa ló ṣẹlẹ̀. Ẹ máa ń dáràn sẹ́ni tó ní bíbá yìí lọ́rùn. Ṣé ìwọ ò kàwé ni àbí o ò níṣẹ́ lọ́wọ́ rárá? Ó lọ sí school. Ṣé ẹ ní relative kankan tẹ́ lè máa lọ Scott lọ́dọ̀ ẹ̀ tó ṣe jẹ́rú bíbá yìí lẹ́ ń gbé? It's a long story. Long story. Oh my God, mi kì í láìkì kí n máa bá àwọn èèyàn ní irú condition báyìí. Mi kì í láìkì ẹ̀ torí Ọlọ́run. Man, I need to do something. Oh my God, oh my God, oh my God, oh my God, oh my God.
Ta nìyẹn o? Kàn wọlé. Yeah, àlàáfíà fún onílé yìí. Yeah. How are you? Sit down. How are you? Báwo ni? Ojú ẹ̀dẹ̀ tí wá wálẹ̀ dáadáa, you know. Mo ń kọjá lọ ní vicinity mo wá ní mi ò gbọ́dọ̀ kọjá níwájú ilé ẹ̀ kí n má yà bíbáyìí. Nǹkan tó jẹ́ kí n yà nìyẹn. Ṣé gọ́sà ọpẹ́lọpẹ́ yín ọpẹ́lọpẹ́ Ọlọ́run àwọn ọmọ tí ń náà rà lánàá ẹ ṣé mo dúpẹ́ kú gbogbo gbà wá. Ọpẹ́lọpẹ́ Ọlọ́run. Ṣé iṣẹ́ tọkọ mi ń ṣe lẹ́yìn ọjọ́ mẹ́ta yẹn kàn fi ń bojú ni o. Ẹ̀yin gangan lẹ ń gbé bùkátà wa. Ẹ̀yin lẹ ń fún wa ní jíjẹ ẹ̀yin lẹ ń fún wa ní mímu. Jíjẹ àti mímu ò ní wọ́n yín lágbára Ọlọ́run. Àmín. Àmín. No, that's okay. Dídé jókòó. Àwọ̀ yẹn náà ò ní ṣá. Sórí Ọlọ́run dá àwa kan. Owó tó ní lọ́wọ́ yẹn kò ń ṣe wípé kó kàn máa ná lavishly. A dá nídàá pé kó fi ṣàánú fún mẹ̀kúnnù tí ò bá ní ni. Ṣùwárí olówó tó bá lówó lọ́wọ́ tó insist àbí tó refuse láti help tálíkà. Ó ṣeé ṣe láti ayé báyìí lóhun náà ti máa jìyà ẹ̀ lọ. Tó bá dọ́dọ̀ lọ Ọlọ́run á query ẹ̀. So Ọlọ́run dá wa láti máa help ẹni tí ò ní ni. Mélòó rú ẹ̀ ta ti ṣe. Kókó lọ́n fi ṣẹ́yìn wá kókó jẹ́ káwọn èèyàn mọ̀ fún wa ní ìdún. Bébì mi ńkọ́? Ó wà ní yàrá ó sùn. Ó ń sùn. Mo jẹ́rìí ẹ̀ oorun náà ni ó ń wọ ọkọ ọmọwọ́ kò ní iṣẹ́ mi tó fẹ́ ṣe kó jí kó jẹun kó dẹ̀ mú something mọ́mí ẹ̀ kó jù bẹ́ẹ̀ lọ yìí dó. Bẹ́ẹ̀ ni sá. Anyway mi ò bá ọkọ ẹ̀ ó dẹ̀ dùn mí díẹ̀ bọ̀ bá mi jíṣẹ́ fún pé mo débí báyìí. Jésù. What? Just keep this. Just take it. Gbá lọ́wọ́ mi, man. That's okay. Ọlọ́run ló lọ pẹ́. Ṣé gan. Àwọn ọmọ inú ara náà. Àmín. Ṣé ẹ kú gbogbo. Dìde. It's okay. Kí ni mo ti ṣe fún ẹ? Má ṣe jù bẹ́ẹ̀ lọ, wàláì. Má ṣe jù bẹ́ẹ̀ lọ, honestly. Ṣé gan sá. Anyway, èmi ti fẹ́ máa lọ tèmi. Mo kàn ní pé kí n wo ojú àti bébì mi ni. All right then. Yeah. Bá mi kí bébì mi tó bá jí ló gbọ́. Yes. Ó gbọ́. Má sì mi padà. Wọ́n take care bébì yẹn, ó gbọ́. Mo dẹ̀ dáná lọ́wọ́ nínú ìbá mind kẹ́ dúró kejì o. Èmi jẹun mi ò tó bẹ́ẹ̀. Tó bá ń gbọ́ ìrìn bẹ lẹ́sẹ̀ bàbá alájọ àwọn olóṣèlú là ń jẹ́ bẹ́ẹ̀. Mo tún lọ fún meeting kan pẹ̀lú Sanwó-Olú ni. You know? All right. Bye-bye. Yeah. Bye. Owó ló ń dùn o. Hello Ire. Báwo ni? Dáadáa lèmi náà wà. Gbáwo ló máa dé báyìí? Ọlá? Ó tiẹ̀ dá. Send itinerary ẹ̀ sí mi, màá máa dúró díẹ̀ ní airport. I cannot wait to see you. Daddy ẹ náà sọ pé àwọn máa dé lọ́la. Ìwọ jẹ́ kí mi mọ time tí wọ́n máa land. Èmi àti driver wá pick ẹ. Pẹ̀lẹ́ my dear. The Lord is your strength. Màmá retí ẹ. Ó ṣé ọmọ mi. I love you too. Bye. àwọn òní sọ̀tọ̀ ẹ káàsán ẹ jọ máa ebi ń pa mí ni ẹ fún mi ní ìkọ̀ọ̀kan lójú. ẹ wò ó jẹ́ lẹ́dàá yìí.
change pọ̀ lọ́wọ́ mi. Ìtìgbọ́ tó bá wà máa fún yín ọ̀rẹ́ àbí orí change lọ́wọ́ ẹ̀ kò ṣe bí òun wá bá kókó fún mi ní nǹkan tí bá ti ẹ má bínú ṣe ti bẹ́ẹ̀ ní gàrí náà. Tí bá ní màá fún yín ẹ rárá. Ọmọ kò báyìí wọ́n ní kí n máa ṣe sẹ́fù. Ẹ jọ̀ọ́ ìṣàánú ìlú pa mi ẹ ti bẹ̀rẹ̀ látàrí. Ẹ ti ṣe kí èmi gan-an mi ti jẹun láti jẹta ni ọyàn ti jẹun látàárọ̀ ìlú jẹun láti jẹta kí ló ṣe ẹgbà bíjà rí. Ẹ wo ojú ẹlẹ́dàá rẹ̀ kan 20 naira tó wà lọ́wọ́ mi nígbà ojú wọn ló ṣáà bó tẹ̀ ẹ̀ ṣe bẹ́ẹ̀ ṣe ṣé máa wọ̀. Ẹ ká sọ ẹ ti èdè ebi ń pa mí ẹ ràn mí lọ́wọ́ ẹ jọ̀ọ́. Ayé ló mọ lẹ́yìn tí ìwọ̀n ń tàbí. Ọlọ́run ṣàánú ojú ló ń rojú ṣàánú. Ọlọ́run ṣàánú ojú wa. tó bá ti débẹ̀ ṣáà bá mi bẹ̀ wọ́n tó ti gbọ́ ni mo ní kó má sọ wípé bóyá àbí pé ó léètì o jẹ́ kó mọ̀ pé wọ́n ló jẹ́ kó wà àjọ yẹn léètì mo máa ń sọ fún ẹ wípé mi ì fẹ́ kó wà àjọ kó máa léètì a ti sọ láàrin ara wa pé ẹni tó wẹ̀ bá ti léètì ó máa fi èlé lé lórí ni àbí. ìgbà tó yẹ pé wọn tètè kó wá náà ni mi ṣe tètè rí ṣáájú. ìwọ gan máa sọ fún wọn pé kán tètè mú wá ìwọ ṣe ń tètè mú tiẹ̀ wá wá ìwọ náà máa sọ fún wọn pé kán tètè kó wá o. Ó yá. ó fẹ́ wọ́n ní o ọba dẹ̀ náà máa gbà á lé àlè fún tàbẹ́ ṣe o. ẹkújọ́ mẹ́ta. Yes ma, ẹkújọ́ mẹ́ta ma. Yes ma. Báwo ni gbogbo nǹkan? Adúpẹ́. Ojú ẹ ló gún régé. Ṣé gan ma. Ṣé ìtẹ̀dẹ̀ ń ṣe yìí dá? Ìwọ àtọkọ ẹ látìgbà tẹ́ ti lọ ẹ ti bu yẹ̀pẹ̀ lémi yẹn ti bù dání. Mi ò rí yín rárá. Ọkọ ẹ ò yọjú sí mi, kò pè mí, mi ò gbóhùn ẹ̀. Ṣé dìgbà tí bá kú tẹ́ni ẹlẹ́ni wá bu yẹ̀pẹ̀ sórí olórí mi kó tó mọ̀ lọ́rọ̀ ni? Ọlọ́run tí ẹ̀ ń jẹ́ ká rí rẹ̀ lágbára Ọlọ́run ẹ máa pẹ́ fún wa èdè máa jẹun wọn. Ẹ wò ó ṣe rí iṣẹ́ ọ̀nà wọn ló pọ̀ àmọ́ yẹn ò tiẹ̀ kí n ṣe skills ẹ̀yin ni kẹ́ ṣáà má bínú ṣe ti gbọ́ ẹjọ́ mọ́ ẹ má bínú sí wa. Èmi ò bínú o àbí ẹ ti bímọ ń sìn ẹ ti lówó lọ́wọ́ kò sọ̀rọ̀ mọ́ àfi ká na sùúrù sí i. Ìgbà tá tiẹ̀ bí ire àwọn fẹ́ wá sọ́dọ̀ yín àmọ́ mo pẹ́ díẹ̀ lọ hospital so ìkómọ àti gbogbo ẹ̀ ó bọ́ sí pápápá nǹkan tó ń ṣe ò lè wá nìyẹn. Ó bọ́ sí kánjúkánjú ẹ bímọ ẹ pè wá ṣé kò yẹ kí n wà ń bí ìjókòó ṣé fẹ́ lomi ìṣèyá ni tó mo ṣàdúpẹ́ pé mo wà láàyè ẹ dúpẹ́ fọlọ́run. Ẹ bára yín sọ̀rọ̀ tẹ bá ro ọ̀rọ̀ tèmi ń sọ ọ̀rọ̀ tí mò ń sọ ọ̀rọ̀ abiyamọ ni mò ń sọ o bí mi ò bá sọ̀rọ̀ ni ó ṣeé ṣe kọ́mọ má yìí tí ì wáyé torí ẹ lè má mọ̀ lọ́rùn àmọ́ ìwọ̀nba sí sọ̀rọ̀ mi má dákẹ́ wí ilé ẹ̀yìn sọ lọ́la òun ló jẹ́ kẹ́yìn gangan ṣẹ̀ṣẹ̀ fi ara sí wípé òótọ́ lọ̀rọ̀ tí ìyá yìí ń sọ ẹbí ń sìn àbẹ́ ẹbí ṣó mú jà lọ́wọ́ mọ́. bó ti yẹ ká bí ọmọ rere ṣe lè ṣe ń gbà yẹn má bínú àwọn gan lọ ní kí n gbé kíní kékeré ìfún. Èmi ò ní gbẹrù kankan lọ́wọ́ ẹ̀ o òun ni mo fẹ́ rí mi ò gbẹrù o. Mọ́mì ẹ ṣe ń bínú ẹ̀yin náà lẹ kúkú bí àwa méjèèjì ẹ wò ojoojúmọ́ ló máa ń jẹ́ ọ̀rọ̀ yín lẹ́nu o àmọ́ agídí díẹ̀díẹ̀ òun ló jẹ́ kó máa ti wà àmọ́ ẹ fi dá mi láìpẹ́ láì jìnnà àmàjọ wá kí yín bíbá yín ni. Lọ́dà gbé wọlé nìṣó. ṣó ní nǹkan tí mo lè bá yín ṣe nínú ilé kí n tó máa lọ ń tèmi. Ṣé àti ẹgbẹ́rù wọlé ni kò sí ní tẹ́lẹ̀ bá mi ṣe o. ń jàre ọmọ mi wá ń kọ́ ń bẹ̀ ṣé dáadáa ló wà. Olúwa ṣe ẹ̀ lè gbọ́mọ wá náà ká fi ẹ̀ fojú rọ́mọ. Hallelujah ni wọ́n máa kọ. Hallelujah. Àǹtí ẹ káàsán máa o ẹ má bínú o bí mo ṣe ń lọ ń sìn ẹ̀mí ọ̀hún fi ń yé mi
wípé làálàá ìdààmú tẹ̀ ń là kọjá ó ti ní ìwà kan tí ẹ wù ó ní àwọn kan tí ẹ ti ṣẹ̀ tí ẹ parọ́ mọ́gbọ́n pàápàá ègbé ni fún ẹni tí a fi rántí kò jíṣẹ́ náà kí ọ̀nà yín kó tó lè rojú ẹ ní láti lọ tọrọ àforíjì kí ẹ bẹ̀bẹ̀ lọ́dọ̀ onítọ̀hún. alàgbà ọ̀rọ̀ yóò yé mi. bí mo ṣe lọ kọjá sí i lèmi ọ̀run fi yé mi ẹ̀mí ọ̀run ò sì ń parọ́ ó ní ẹnìkan tí ẹ parọ́ mọ́ tí ẹ ní láti lọ tọrọ àforíjì lọ́dọ̀ rẹ̀ bí bẹ́ẹ̀ kọ́ arábìnrin mi ò rò pé ẹ máa bọ́nú ẹ̀ o àfi kí ẹ lọ tọrọ àforíjì lọ́dọ̀ onítọ̀hún àlàáfíà fún yín mọ̀. hallelujah sí wọ Ọlọ́run mi orin hallelujah. Ire mi ti dé mo ti mọ̀ bẹ́ẹ̀ o. Ayọ̀ mi ti dé mo ti mọ̀ bẹ́ẹ̀ o. Daddy's girl, are you good? Daddy, I'm fine. I can see. Daddy, I'm going to come. I don't want to believe it. I hope it's good. Is it true I have a grandma? Grandma. Jọ ibo ló ti gbọ́ yẹn. Ìgbà tí màá ti mú mi John gist lọ sọ̀rọ̀ gbàbẹ́. Ìwà tìyá èyí ṣá. Okay. Ó ní grandma bọ̀tọ̀ náà wọ́n jìn díẹ̀. Daddy, láti jọ yìí. Ẹ tó jí kọ bẹ́ẹ̀ yẹn fún mi. That was unfair o. Ṣé o gbọ́ nǹkan tí mo sọ ni? Ọ̀nà ìyá yìí jìn, ó jìn gan. Ó máa tó bí kinó 4 sí bọ́ọ̀sì 3. Ó dà pé márúwá náà kó tó débi tí ìyá wà. Thank God. Daddy, mi ì tiẹ̀ tí gbọ́dọ̀ mi rí. Bí wọ́n tó bá bẹ̀rẹ̀ the first time, I'm very happy. Please, I want to go there. Tó bá jẹ́ tolómi, màá mú ẹ lọ sí amusement park. Daddy, amusement park ẹ̀. Daddy, mi ṣe ọmọdé mọ́ now. Daddy, please. Okay, I will think about it. I trust you, Daddy. I'm a plan cool. Action film. Ó ti jẹ́ kí n máa wò lélẹ̀ Daddy. Àwọn Yorùbá movies tó máa ń kọ́yàn lọ́gbọ́n yẹn. Àwọn ilé ìwé kan máa jà ní ìjà ló ń jà ṣẹ́jọ́ máa jà ní. Ṣé àwa ní kọjá tó lè bá dédé dé sí? Ṣé won't I protect you and your mother? Lájẹ̀ lè jà. Òun náà láti ń lẹ́nu yìí. Mọ́mì, gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ, wọ́n kú bọ̀ dípò ìyàwó mo fẹ́ rí. Mo ṣẹ̀wọ̀n, iná ọ̀kú mo ṣẹ̀wọ̀n. Torí gbogbo nǹkan ti dojú nǹkan lọ dédé mọ́. Nígbà tí mo lè lọ sọ́dọ̀ pásítọ̀ mi, ó ní àfi tí mo bá rí ọkọ̀ bọ̀dé kọ́rọ̀ mi tó lè níyànjú. Mo dáwọ́ pé ẹ̀yin nìkan lẹ́yìn tó lè bá mi ṣe, ọ̀rẹ́ náà fi máa níyànjú. Ẹ jọ̀ọ́ mọ́mì, ẹ ṣàánú mi. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Jókòó. Ìwọ náà mọ̀ pé ó ṣe wọ́n. Wọ́n láti pé lọ tọrọ àforíjì lọ́wọ́ bọ̀dé àti ìyàwó ẹ̀ kọ́rọ̀ ẹ̀ tó lè níyànjú. Ẹ bá wo nǹkan tó ṣe ni ẹ mọ̀ wípé ohun tẹ fẹ́ ṣe yìí ló dà. Ẹ wo ẹ̀ṣẹ̀ téèyàn bá ṣe táyé tó ń jẹ gbé tó bá ṣe pọ́n ìdè ó lè má mú jẹ gbé o. Ẹ̀yin ò wò bẹ́ẹ̀ ni. Àfi ká yan ojú ẹ̀ àti pé báyìí àfi ká yan ọkọ̀ mi. Àwọn wọ̀nyí wá bí o ìrìn máa wá torí ti tóbi tó ní ìtàkùn ìlú ìfowó mi. Àmọ́ tó bá ti rí pé wọ́n wá bí màá pè ẹ́ ìyàwó ẹ̀ ni mo yìí tó wá bíbà ó dẹ̀ lọ́kọ rẹ̀ ń bọ̀ ṣùgbọ́n tó bá ti fi lè pè mí wípé àwọn ń bọ̀ báyìí màá ti pè kó wá káwọn mọ́ ká yanjú gbogbo ẹ̀kọ́ tó ń lẹ̀ lọ́dún ọ̀lọ́ba aláforíjì àforíjì gbogbo wa. Ṣó ti gbọ́? Ẹ ṣé mọ́. Ṣó ti gbọ́? Ẹ ṣé mọ́. Pẹ̀lẹ́ olúwa wà pẹ̀lú ẹ̀ fún wàhálà nígbà wọn.
Iremide. Yes, ma. Ọkọ mi. Ọmọ bó ṣiṣẹ́ olówó. Ọmọ bó ṣiṣẹ́ olówó. Grandma. Orúkọ àwọn bàbá tó bí ẹ lọ́mọ ló ń jẹ́ bẹ́ẹ̀. Ọmọ ọlá, ọmọ iyì, ọmọ ẹ̀yẹ, oríkì ilé mi tí mo bí bàbá ẹ ló ń jẹ́ bẹ́ẹ̀. Màmá mi kì í kí mi báyìí náà. Wo grandma ló mọ gbogbo oríkì yẹn délédélé. Bẹ́ẹ̀ ni o, àwọn oríkì ẹ nìyẹn. Bọ́lá ti fẹ́ mọ̀ ọ́. Grandma, ẹ má wọrí, màá wá kọ lọ́wọ́ yín. Yes, ma. Iremide náà ni, ó ti di big girl ó sì yẹ. Àbí o, ọmọ bàbá yẹn sọ pé bí kágbà wà lọ́mọ tó ń bá. Ṣé dáadáa ni? Láti rọ̀ bí. Kí lẹ̀ ń ṣe bíbà? Báwo lọmọbìnrin ṣe dé bíbà? Ẹ ṣe sùúrù. Èmi ni mo sọ fún wípé kó wá. Torí wípé ó wá bá mi lé, ó ṣe àwọn àlàyé kan fún mi. Àmọ́ mo wá jẹ́ kó mọ̀ wípé ẹ máa wá bí lónìí. Ó ní torí pé òun ti wá yín, òun ò mọ ibi tóun lè wá yín sí. Àfi kó òun wá yín wá sọ́dọ̀ mi. Èmi ni wá sọ fún wípé ẹ máa débí lónìí kó wá pàdé yín. Àmọ́ ọ̀rọ̀ náà pẹ́, ó ti ṣe díẹ̀ náà tó ti dé. Gbogbo nǹkan tí bá ti ṣe fún yín, pàápàá jùlọ ìyàwó yín, dáríjì mi nítorí Ọlọ́run. Iṣẹ́ èṣù ni. Àjọ má bínú nígbà tí ọdún tí mo ní ìfẹ́ má lè rí ìfẹ́. Ẹ ṣé wà ń ṣíṣe? Ó wà ń ṣíṣe. Wájú ló wà bẹ́yìn. Iwájú ló wà. Oh, okay. Kí ni mo ṣe fún ẹ? Kí ni mo ṣe fún ẹ tó fi parọ́ olè mọ́ mi? Ẹni burúkú ni ẹ o. Ẹlẹ́dàá mi á dá fún ẹ. Grandma, obìnrin yìí fìyà jẹ mí. Ṣe sùúrù wo. Àkọlé ẹ̀dá ò ní tà sí. Níṣẹ́ ló yẹ kẹ́ máa dúpẹ́ pàápàá. Ẹ máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Òun gan ṣe oore nínú ìgbésí ayé yín. Torí tí ò bá hùwà tó wù yín sìn, ó ṣeé ṣe kẹ́ máa kú ńbẹ̀. Ó ṣeé ṣe pàápàá kọ́rọ̀ yín máa dayọ̀ báyìí. Ọpẹ́ ló yẹ kẹ́ máa dú lọ́dọ̀ Ọlọ́run. Òun náà mọ̀ pé ohun tóun ṣe ò dáa. Àbí? Ìwà tó wù ó dáa. Ẹ̀yin máa ń rò wí pé tẹ́ ẹ bá hùwà kan ta ló fẹ́ mú yín. Ẹ gbàgbé pé bàbá yìí wà ń kalẹ̀ tó ń wòye oníkálukú. Ṣùgbọ́n ẹ̀yin èèyàn ẹ máa wò wípé ń tẹ́ bá ṣe àṣegbé ni. Ìdájọ́ yóò sí lọ́wọ́ èèyàn, ó dọ̀dọ̀ Ọlọ́run. Àsìkò táwa yìí nísìnyí béèyàn bá ṣe nǹkan kan, ayé yìí ló ti máa rí ìdájọ́. Á jẹ ìyà, ọmọ tó tún bíbọn á jẹ ní ìyà náà. Ẹ jẹ́ ká máa ṣe dáadáa. Ẹ jẹ́ ká máa ṣe dáadáa. Ẹ wo, mo fẹ́ kẹ́ dáríjì ọmọbìnrin yìí. Òun náà ti mọ̀ pé ohun tóun ṣe ò dáa. Ẹ dáríjì, kò sí nǹkan kan. Tàárọ̀ ìbá tọ̀sán, tọ̀sán ìbá talẹ́ lọ́wọ́ ẹ̀, kí ló wá kù mọ́? Ẹ ṣáà ti ẹ̀ foríjì kẹ́yìn gangan fún ara yín kẹ́ má tún jẹ̀bi Ọlọ́run. Foríjì kó máa bá tiẹ̀ lọ. Màá jọ láyà yìí o. Ó jọ láyà tó jókòó yìí o. Style ẹ̀kọ́ oríire o. Gbogbo document tenant gbogbo ẹ̀ ló wà lọ́wọ́ mi. Tẹ́ bá wò dáadáa máa ń pé kò sí nǹkan kan tó yọ lẹ́ńbẹ̀. Èmi lọ́pẹ́ èmi mà lọ́pẹ́ o. Ọlọ́run, èmi nínú mi dùn jù lé ní ẹ ṣé gan agent. Àdúpẹ́ ara ẹni mọ́ mi. I'm very happy. God. So gbogbo ẹ̀ ó ti ready bẹ́yẹn. Gbogbo ẹ̀ ló ti set. Tàbá ti máa rí few weeks to this time nísìnyí. Tíkẹ́ẹ̀tì yẹn á ti ready mọ́.
Wow. Thank you very much. Kẹ̀kọ́ fọkàn ara yín balẹ̀. Kàn ṣe kan tó le bẹ́ẹ̀ náà iṣẹ́ ti wá sharp ló bá dé. Ọlọ́run ṣeun. Agent tó ti ṣiṣẹ́ dáadáa yìí náà bóyá kó bá mi wá nǹkan kékeré kan kó transfer sáwọn náà. Àmọ́ mi no problem. Ẹ ti máa ṣe ìyọnu mọ́. Ẹ ṣé gọ́sà. Agbára ń bẹ nínú ẹ̀jẹ̀ rẹ̀. Kí ni mo ń gbọ́ létí mi? Agbára ń bẹ nínú ẹ̀jẹ̀ Jésù. Ọba Áńgẹ́lì ń bá mi sọ̀rọ̀. Agbára ń bẹ nínú ẹ̀jẹ̀ rẹ̀. Ọ̀hún máa jẹ̀mú rẹ̀ kí ni mo tún gbọ́ létí mi yìí. Agbára ń bẹ nínú ẹ̀jẹ̀ Jésù. Ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn bàbá mi àtọ́lọ́run mi. Nínú ẹ̀jẹ̀ rẹ̀. Bàbá máa wí mò ń gbọ́. Agbára ń bẹ nínú Áńgẹ́lì bímọ. Bàbá sílẹ̀ fúnlẹ̀ àkà ayérayé máa wí mò ń gbọ́. Mímọ́ alágbára gíga ìwọ́dà fúlẹ̀ àfúndà àlọ́bíọ̀ fún mi. Ẹ káàsán. Níwájú Ọlọ́run alààyè tá a bọ̀ lọ pè jẹ́ lọ a mú mi rí i pé ẹ wà nínú làálàá kókò dájọ́ ọmọkùnrin ó kàn já sásán ni. India Pulia máa wí bàbá. Bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. Pásítọ̀ ó pẹ̀jọ bẹ́ẹ̀. Marin Sindaya Pulia kàtà bàbá máa wí. Àmọ́ tí ẹ bá lè ṣe ìkọyọ̀kọ́ gbogbo òkè ìṣòro yín yóò di pẹ̀tẹ́lẹ̀. Tí kí ní ìbámu àwọn olùkúrò ní gbogbo problem tí mo wáyé pásítọ̀ máa ṣe é. Níwájú Ọlọ́run ọba májẹ̀mú tí a gbọ́dọ̀ pè jẹ́ irọ́ ẹ máa ní sùúrù gan-an. Jai kí ni mo gbọ́ lédè mi èyí Ọba Áńgẹ́lì ń bá mi sọ̀rọ̀ mo gbọ́ sùúrù Marin Sindaya Pulia kàtà. Bẹ́ẹ̀ ni sùúrù ọlọ́jọ́ gbọ́ọ̀rọ̀ nítorí ọmọ tí ẹ bá bí òun ló ń bọ̀ wá láàyè. Sọ̀rọ̀ náà pé mi sọ̀kan ti fẹ́ wà o. Ìyàwó mi ò tí ì lóyún dípò ká wọ́n sọ pé ó tún bímọ gan. Ojú wo la wá fẹ́ dúró dà kó tó lóyún kó tó bímọ? Àkọsẹ̀ tí wọ́n mọ ẹ̀ jánà bóyá first born àbí second àbí last born. Ibi tí mo ti lè máa ní sùúrù gan-an nìyẹn. Nítorí tíyàwó yín bá bímọ yìí àtìgbà tọ́mọ yìí bá ti wà nínú oyún ìbẹ̀lẹ̀ tí máa rí yàtọ̀ bọ̀ títí tá a fi bímọ. Àmú mi rí jù báyìí lọ. Ègbé ni fún ẹni tá a fi ṣẹ́rán tí kò jẹ. Ègbé sì ni fún ẹni tí a fi rán tó ń jẹ. Àlàáfíà Ọlọ́run kò máa bá mi gbé. Agbára ń bẹ. Excuse me, ma. Ẹ ti ṣọmọ yín lọmọ yín. Ṣé o sì? No, kò sí kankan. Because ó ti fine jù. Oh, thank you. Ẹ ṣé gan. And I'm very sure the mother must be very lucky. I am lucky. Thank you. Fine girl, let me give her money. Wow. Take baby girl. Ire. Fine girl. Say thank you, ma. Don't worry. She says thank you. Alright, you're welcome. Bye, fine girl. Tell her bye-bye. You're welcome. Oh, bye. She says bye-bye. Oh, yeah, let mommy keep it for you. Bring it so that I can keep it for you. Good girl. High five. Yeah. Bàbá tí ò fẹ́ gbà sí ọmọ mi. Wọ́n mi kan jójú mi lọ. Ire mi ti dé, ire wọlé, ire wọlé. Ẹ jẹ́ kí èmi náà dún, má yọ mí sẹ́tì. Ire tí wọlé wá o.
O ti pa music. Mi ní pa music kẹ̀ máa jẹ́ kẹ́jọ́ kó bá kẹ́. Kí n tẹ̀ má lọ gbàbẹ̀ lọ. Ó gbọ́ ẹ̀yìn. So mú mi ẹ̀mọ́ jó báyìí. Ìgbà tí mo wà ń ṣàngóòdè tí bá jó báyìí gbogbo èèyàn máa ń wò mí. Mo sì ní òkú Dádì ẹ̀gbọ́n ẹ̀dẹ̀ sọ̀rọ̀. Ó ń try. Ó kàn lè má ju one step lọ but ó ń try. À ń tẹ̀sẹ̀ mi. Thank God, Sha. Pẹ̀lẹ́. I'm the happiest girl on earth because I'm blessed with family tó yẹ pé everyone is dreaming of having. Bẹ́ẹ̀ni. Ayẹwo ò ní dìbò jẹ́ lára. Àmì Jésù. Àdìrú àdìgbà fún wa. Àmì o. Létí company gbé fún mi lélẹ́yìí. Pẹ̀lú mọ́tò tó wà ń ta iná. We thank God. Àjẹyàgbé o. We thank God. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Orí wa ògbó.